ó sì wù mí kí n sì ní adé orí. Arábìnrin tí a mọ̀ sí BUKKY WRIGHT ló sọ bẹ́ẹ̀, kì í ṣe mi. Arábìnrin yìí ó ti sọ̀rọ̀ ní interview tí ó ṣe pẹ̀lú BBC Yoruba níbi tí wọ́n ti béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ni àdúrà ìkọ̀kọ̀ tí ó sì ń gbà sí Ọlọ́run lójoojúmọ́. Níbẹ̀ ló ti sọ wípé ó ní ó sì wù òun o kí òun sì ní adé orí. Ẹ̀yin èèyàn wa, ẹ fi ara balẹ̀ kí ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn yìí nípa ọ̀rọ̀ ìgbéyàwó BUKKY WRIGHT. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa kálọ lórí ètò wa níbí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lóníròyìn yín, ẹ kú dédé wò yìí níbikíbi tí ẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé veteran actress tí gbogbo wa mọ̀ sí BUKKY WRIGHT tí ó jẹ́ 58 years old ó ní òṣèrébìnrin yìí, ó ní èjì rẹ̀ ó sì sọ lórí interview tí BBC Yorùbá tí wọ́n ṣe pẹ̀lú rẹ̀ níbi tí wọ́n ti béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ni àdúrà ìkọ̀kọ̀ tí ó sì ń gbà sí Ọlọ́run. Níbẹ̀ ló ti sọ wípé ó ní òun sì fẹ́ ní adé orí, ó ní òun sì fẹ́ ní ọkọ òun ní ilé ayé tí òun wà yìí. Mi ò mọ̀ bóyá ẹ sì rántí nígbà tí BUKKY WRIGHT ó file divorce ní ìgbà kan nígbà tí ó fi wà ní Amẹ́ríkà. Níbẹ̀ ni ó ti file divorce, níbẹ̀ ló ti fi ọkọ rẹ̀ kalẹ̀. BUKKY WRIGHT tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní tí ọkọ ò bá dẹ̀ wá, ó ní òun sì wà nínú àlàáfíà, inú ó sì dùn sí ara òun torí wípé ìgbéyàwó kì í ṣe nǹkan tó jẹ́ tipátipá. Ó ní kì í ṣe tipátipá o, ó ní bí ìgbéyàwó òun wá tí ò bá dẹ̀ wá, ó ní tọ́ ògo ni fún Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ tí BUKKY WRIGHT sọ nìyí. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní gbogbo bí òun ṣe wà ní ìlú òyìnbó, ó ní òun ṣe àwọn iṣẹ́ ìdọ̀tí kankan. Ó ní instead tí òun fi downgrade ara òun lọ máa ṣe iṣẹ́ ìdọ̀tí tàbí òun yóò máa ṣe àwọn nani tí àwọn èèyàn wa máa ń ṣe níbẹ̀. Ó ní wípé ó náà ń padà lọ sí school ní o, ó náà ń padà sí school níbẹ̀ láti lọ ka ìwé. Níbẹ̀ ni arábìnrin yìí ti sọ wípé ó ní gbogbo àwọn ọmọ òun báyìí, gbogbo wọn ni wọ́n ti yàn tí wọ́n ti yanjú tí gbogbo wọn ti dàgbà. Ó ní kò sí ọmọ òun kankan tí kò lè tọ́ra rẹ̀ báyìí. Ó ní àwọn ló ń bọ̀rọ̀ àwọn báyìí o. Ẹ̀yin èèyàn wa, kí lẹ lérò nípa ọ̀rọ̀ BUKKY WRIGHT yìí? Ṣé ó sì nídìí ọkọ ni tàbí kò nídìí ọkọ mọ́? Kan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. A kò ní rí jù báyìí lọ. Ìrí lójú gbogbo ọmọ àrí ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.